ọ̀rọ̀ mà tún ti bẹ́yìn yọ eégún aláré ṣé ò gbàgbé ọ̀rọ̀ tí ń jà ràràn ńlẹ̀ tí ò tí ì kú òtán tí Ayọ̀délé Fáyọ̀ṣe ìyún gómìnà àná nípínlẹ̀ Èkìtì tó jáde wá sọ̀rọ̀ wípé Ṣèyí Mákindé gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnà Ṣèyí Mákindé pó ń gbìyànjú àti yọ Olúbàdàn tìlú Ìbàdàn pó fẹ́ rọ wọ́n lóyè pé wọ́n fẹ́ gbadé lórí bàbá bó lọ̀rọ̀ ẹ ṣe jóòtọ́ sí ẹ̀yìn èèyàn ẹ wò ó Òṣòkòmọ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe ó wá sílùú Ìbàdàn lánàá òde yìí ní nǹkan bíi aago 5:10 ló dé Ìbàdàn lánàá òde yìí ó lọ sí ààfin Olúbàdàn tìlú Ìbàdàn Ọba Rasheed Ladoja wọ́n jọ sọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni kí ni ohun tí wọ́n jọ sọ kódà Ayọ̀délé Fáyọ̀ṣe ó láǹfààní láti bá àwọn akọ̀ròyìn láti bá wọn sọ̀rọ̀ lánàá òde yìí tí wọ́n bẹ̀ sí interview ẹ̀ pé bó lọ̀rọ̀ ẹ ṣe jẹ́ gan pàtó ibo ló ti gbọ́ àwọn àṣírí wo ní ń bẹ nídìí ọ̀rọ̀ yìí. ẹ rí i pé ọ̀gbẹ́ni kan nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin Honorable Gbénga Oyèkọ́lá òun náà lẹ́yìn pé ṣé ìyàwó gómìnà àná nípínlẹ̀ Ọ̀yọ́ Florence Ajimobi pòun àti kábíyèsí Olúbàdàn tìlú Ìbàdàn náà fẹ́ jọ lẹ̀dí àpò pọ̀ láti yọ gómìnà Ṣèyí Mákindé ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣó ṣeé ṣe ṣẹ́yìn ti gbọ́ rí pé kábíyèsí kan ń yọ gómìnà lóyè ń yọ wọ́n ń pò ṣe ti gbọ́rù yẹn rí bó lọ̀rọ̀ ẹ ṣe tó ti ẹgbẹ́ ọ̀lẹ́nu oṣù mọ̀lẹ́ nísìn màá gbé fọ́nrán Ayọ̀délé Fáyọ̀ṣe màá gbé wọlé kẹfarabalẹ̀ wá gbálàyé ọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí ọjọ́ mẹ́ta sí àkókò tá a wà yìí ni ìròyìn òun jáde táwọn èèyàn sọ pé wòròwòro ni Fáyọ̀ṣe ń sọ bó ṣe máa ń sọ wòròwòro tiẹ̀ nìyẹn ẹ fi sílẹ̀ irọ́ ní ń pa kódà àwọn tó jẹ́ mídíà hèdì kábíyèsí àtàwọn gómìnà gbogbo pátá wọ́n ti wá dìbọn kọ̀rọ̀ yìí pé kò sóhun tó jọ o pé Mákindé ò gbèrò kò nérò ń gbà láti yọ kábíyèsí láti yọ wọ́n ń pò bó lẹ́yìn ṣe rọ̀rọ̀ yìí sí ẹ̀yìn ẹ̀yẹn wa torí ó ń jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti fẹ́ máa fẹsẹ̀ méjèèjì tìró báyìí o ṣé lóòótọ́ àti lódodo ni gómìnà Ṣèyí Mákindé ló fẹ́ yọ Olúbàdàn tìlú Ìbàdàn Ọba Rasheed Ladoja ló fẹ́ yọ wọ́n lóyè ṣé lóòótọ́ ni bó lọ̀rọ̀ ẹ ṣe jóòótọ́ sí torí tẹ́ ò bá gbàgbé wọ́n ní ó níbi ibi ìwúyè kan tí wọ́n ṣe ń kòpẹ́kòpẹ́ yìí pé Ọba Rasheed Ladoja gangan ló yẹ kó lọ gbé adé sórí àwọn olóyè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi joyè láìpẹ́ yìí tó jẹ́ pé ẹnjìníà Ṣèyí Mákindé ìyún gómìnà tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti ní èròǹgbà pé Olúbàdàn ló máa lọ crown àwọn pípọ̀ yẹn ló lọ máa gbé adé fún wọn ó jẹ́ ohun tó ṣe láàánú wípé Olúbàdàn ò yọjú síbi tó ti lọ ṣe ìfinijoyè ìgbádé fún nìyẹn wọn ò lọ síbẹ̀ rárá àmọ́ wọ́n ní wọ́n rán representative kan lọ síbẹ̀ bóyá Ṣèyí Mákindé wọ́n expect kólúbàdàn wá bẹ̀ fún alára wọn ni wọ́n ní fúndì èyí pé consequence ó yẹ kó tẹ̀lé ni pé kí wọ́n yọ Olúbàdàn kan yọ wọ́n kúrò nípò ibi tó ń wà yẹn kó sì fẹ́ lòmíì jẹ Olúbàdàn tìlú Ìbàdàn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé Ayọ̀délé Fáyọ̀ṣe wọlé kẹwàá gbọ́ ọ̀lẹ́nu ẹ̀ tó ló ń jábọ́ bẹ́ẹ̀ náà ní rébọ̀ ọ̀rọ̀ o nínú ilé tó ń sọ yìí kódà ó ń sọ categorically pé sọ́ọ̀sì ibi tóun ti get information pé legit ni tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ó sọ̀rọ̀ kan ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn báyìí tó ń sọ wípé ẹnjìníà Ṣèyí Mákindé ti kówó jẹ pé 50 billion naira ní budget tó ń lọ present ìjọba àpapọ̀ pé 50 billion naira ni wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń takù Ayọ̀délé Fáyọ̀ṣe ń gbà yẹn wípé ó ń parọ́ ni wóróworó ní sọ igbá kan ní àwo kan ní ọ̀ǹtì ìgbà tó tó present evidence tó fi back up ọ̀rọ̀ tí ń sọ jáde lẹ́yìn ìgbà yẹn ni gómìnà Ṣèyí Mákindé wá ìṣèwà jáde láti wá explain fún public pé 50 billion ní budget tó ń gbé síwájú ìjọba àpapọ̀ àmọ́ 30 billion ló ń fóun láti fi tún lù ṣe ẹ̀yin èèyàn ẹ̀rí pọ̀rọ̀ yìí ó ti fi lọ́kàn àbò sínú ẹ̀kọ́ ẹ̀sùn ẹ bá wọn kàn fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá gbọ́ lẹ́nu Òṣòkòmọ́lẹ̀ ẹ má yí kó mbẹ́ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ ṣeun. Who is our father? Again, we were colleagues. Jẹ́ gómìnà nígbà kan náà àwọn tó ti ń ṣẹlẹ̀ láti jọ́ mẹ́ta nígbà tí mo sọ pé gómìnà fẹ́ query ọba ní kò rí bẹ́ẹ̀ àwọn òjà gómìnà náà dáhùn pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ ojú ewé rèé mọ́ínmọ́ín rèé àkàrà rèé epo rèé ṣáàrí gbogbo ẹ̀ báyìí ṣé ọ̀rọ̀ ò ti bẹ́yìn yọ gómìnà ní kábíyèsí ní
a ní yọ kábíyèsí gómìnà fẹ́ yọ kábíyèsí àárọ̀ yìí àwọn tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àti àwọn kan bẹ̀ dáhùn pé ọba ló fẹ́ yọ gómìnà ṣé ẹ ti gbọ́ bí tó bá ti yọ gómìnà rí béèyàn bá ti pẹ́ tó ń gé gbogbo èèyàn yóò gèrè ẹ̀ńjọ́ kan ẹni wá pé mo sọ pé gbogbo gómìnà tí wọ́n ti jẹ ń bì tó bá ti kú bí ẹ̀kan parí wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ gbé èkíní nígbà tí akádà fẹ́ lọ gbogbo kágbésẹ̀ kágbé níbi kágbé tó dàrú parí Ajímọ̀bí náà ẹ̀gbọ́n wa ni wọ́n púpọ̀ náà dàrú nígbà tó fẹ́ máa lọ Akíndé tuntun lọ kó ṣáàgbó ọ̀rọ̀ àkọ́kọ́ yọ ẹsẹ̀ nínú ògùn màálù o yóò bá bọ̀rọ̀ ìdára Olúbàdàn ìlọ́yà ni dìbò yín jẹ́ o Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Well, I came to identify with him because the latest issues came when I made a revelation of what is ahead in Ibadan and Oyo State. And I stand by what I've said. Nobody in this country, I stand to be corrected, has ever said what Fayose said has been contradicted by his new actions over time. So whatever I say is either I have the right information from the source or I am privy one way or the other to certain activities. Let me say it again. Makinde, the current governor of Oyo State, has an agenda to remove the Olubadan from Ibadan land. Whether it will now fly, whether it will happen, it's another story. Because during this week, and let me say to you, I told someone I don't want to mention here, that incident of coronating people in their absence. I said it before those actions took place. And they told me it's not going to be possible. And it actually happened, coronating people behind them. And again, I said it over time that Governor Makinde got 15 billion naira. It was firmly denied by his commissioner at the time. But eventually, when I provided the evidence, they accepted that they took 30 billion. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé. Ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le. Ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí. Ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa. Ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ. Ìwọ ọkùnrin tára rẹ̀ ò le. Ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde. Ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé. Ìwọ ọkùnrin tó ń retí ọmọ. Ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.